Billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Sister wa kan ní ká gbà wọ́n nímọ̀ràn. Wọ́n ní àáfà tó ń lead irun fún wọn. Wọ́n ló bọ́ sórí mọ́ńbàrí ó sì ń pa irọ́. Wọ́n ní gbogbo àwọn èèyàn wà ńbẹ̀. Wọ́n láwọn find out later ni o. Wọ́n wá nímọ̀ràn táwọn fẹ́ mọ̀ lélẹ́yìí. Nígbà àáfà ń parọ́ lórí mọ́ńbàrí, wọ́n ní àwọn ẹni tó wá ń kírun lẹ́yìn àáfà náà, wọ́n ní ǹjẹ́ wọ́n nírun. Wọ́n ní àáfà yóò kàn parọ́ lórí mọ́ńbàrí lásán o. Nínú àwẹ̀, ó dẹ̀ ń pa irọ́ ojúkorojú. Wọ́n ní ṣé wọ́n nírun. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Mo kí Ọlọ́run, mo kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kọjá ní orí TikTok ni mo wá rí obìnrin kan tó ń béèrè pé ṣé ó yẹ kí ìmáàmù máa parọ́? La yajuz. Ìmáàmù ò lè parọ́. Tí mo bá ń parọ́, ìjẹ́ ìmáàmù ò tí ì wọ lára, ìjẹ́ èèyàn ló ń lò ní táìmù náà. Ìmáàmù gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa parọ́. Ẹni tí ó bá ń ṣe ìmáàmù tó bá sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn ò ní tìk. Àmọ́ ẹni tó bá jẹ́ ìmáàmù tó bá sọ̀rọ̀, ayé ayiri ọ̀rọ̀ náà wò torí pé ọ̀rọ̀ yẹn máa ní weight. Àmọ́ tí ó bá ń ṣe ìmáàmù kò lè ní weight. Ọ̀rọ̀ ẹnu ìmáàmù láyé fẹ́ gbọ́. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu kunu qawwamina bil qisti shuhada'a lillah. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀, ẹ máa jẹ́ ni tí ó máa fi ẹ̀rí òdodo múlẹ̀ wala ala anfusikum. Tí ọ̀rọ̀ yẹn bá ṣe kíni tó bá bá yín, tọ́rọ̀ yẹn bá tún bá yín gangan wí, ẹ gbọ́dọ̀ sọ awil walidayn. Àbí òbí yín méjèèjì tó bá bá wí, ẹ gbọ́dọ̀ wí. So ìmáàmù ò lẹ́tọ̀ọ́ àti máa parọ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní qulul haqqa walau kana marra. Ẹ sọ dodo, kó dodo yẹn kó korò ju ìwọ lọ. So nínú Islam, ẹni tó bá fi lè jẹ́ ìmáàmù kò gbọ́dọ̀ ṣe kíni, kò gbọ́dọ̀ jó nírọ́. Torí pé tó bá fi lè jẹ́ onírọ́ yóò mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà ni. Ẹni tí bá ṣe ń ṣe àwọn èèyàn lọ́nà dẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ sí ìmáàmù. Ẹni tó bá ti jó nírọ́ o kò lẹ́tọ̀ọ́ sí ìmáàmù. Ẹni tó bá ti mọ̀ pé gbogbo ayé mọ̀ pé onírọ́ ni kò lẹ́tọ̀ọ́ sí ìmáàmù. Ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí Ànábì kọ́ fẹ́ gba tó kọ́ fẹ́ polongo Islam tó jáde nílùú Mọ́kà náà tó ní ẹ̀yin ará mi, ẹ̀yin kiri kan, mo mú nǹkan kan wá ní o, nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ni, nǹkan táwọn èèyàn ń sọ ní táìmù yẹn ni pé àwọn Àmínà ló ń sọ̀rọ̀ yẹn kò kí ń parọ́, ẹjẹ́ alọ́gbọ́n nǹkan tó fẹ́ sọ. Ọmọ Àmínà ló ń sọ̀rọ̀ yẹn kò kí ń parọ́, ẹjẹ́ alọ́gbọ́n nǹkan tó fẹ́ sọ. So kí wí ìmáàmù wa máa parọ́ kò ju Ànábì wa Muhammad nù, kò ju Ànábì. Torí pé Ànábì ò kí ń ṣe onírọ́. Madam tí mo gbọ́ ìbéèrè lẹ́nu wọn, ẹ má bínú, ẹni tó sọ̀rọ̀ yẹn ìjẹ́ èèyàn ló ń lò kò lo ìjẹ́ ìmáàmù. So ẹ má bínú, ó ṣe mistake ni. Tó bá dẹ̀ ṣe mistake, tó bá wù kó yẹ pé òun ò ṣe mistake, ó kọ́ wù ú láti parọ́ ni, kò tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kò tẹ̀lé Ànábì ni. So ìmáàmù lẹ́tọ̀ọ́ àti parọ́ ní Islam kó má bàa lè máa ṣe àwọn èèyàn lọ́nà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin.